Yorùbá Kiddies Television. Ẹ kú dédé àsìkò yìí o. Orúkọ tèmi ni Angela Olúwa ọmọ Onífádé láti ìkànnì Yorùbá Kiddies Television. Màmá lémi lọ́mọ lẹ́yẹ ìjìdé ọmọ adókun. Tìpẹ́jẹ̀ tẹ́lẹ̀ wá. Ọmọ fìbínú kọjá ọ̀lẹ́yẹ òfinú rédé yé wa. A tún ti dé bá ṣe máa ń dé o lórí ìkànnì Yorùbá Kiddies Television. Abala ìtàn dòwe àti ìtàn akọni òun la wà lónìí. Ẹ dẹ̀ má gbàgbé wípé bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí kẹ́ máa subscribe, kẹ́ máa like, ẹ máa share, kẹ́ dẹ̀ máa comment. Kódà bẹ́ẹ̀ ṣe ń comment yẹn gan, èmi alára, èmi fúnra mi ni màmá dá yín lóhùn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Fún ìtàn dòwe àti ìtàn akọni fún tòní, màámi ti wà níkàlẹ̀ láti yànnàná àwọn ìtàn èyí tó di òwe tàbí àwọn ìtàn akọni kan tí kò yé wa. Ṣùgbọ́n ká tún tẹ̀síwájú, ẹ jẹ́ ká dé ẹ̀ka ìpolówó ọjà wa náà, à ń bọ̀. Ìtàn dòwe lórí Yorùbá Kiddies Television. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín kó tó di pa lọ polówó ọjà, mo sọ fún yín wípé màámi ti wà níkàlẹ̀ láti sọ ìtàn èyí tó di òwe àti ìtàn akọni èyí tó rú wa lójú. Màámi, ẹ bá mi kí àwọn ará ilé. Mo ṣeun. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé. Lọ́kùnrin lóbìnrin, mo kí yín káàbọ̀ sí orí ìkànnì Yorùbá Kiddies Television. Ẹ káàbọ̀. Orúkọ tèmi ni Àtinúkẹ́ Amos, tí ẹ mọ̀ sí ìyá àgbà. Ìtàn dòwe tàbí ìtàn àwọn akọni. Àwọn akọni kan wà tí a ti sọ ìtàn wọn di àṣà tàbí tó ti di òwe, èyí tó sì jẹ́ wípé a mọ̀ nǹkan kan nípa wọn. Ọkùnrin kan wà eléyìí tó ṣe pé ó jẹ́ gbajúgbajà. Àbó ń gbọ́ mi? Gbogbo èèyàn ló mọ̀ ọkùnrin yìí, ṣùgbọ́n wọn ò mọ orúkọ rẹ̀, bẹ́ẹ̀ ni wọn ò mọ ohun tó bí ìtàn rẹ̀ tàbí àwọn òwe tí à ń fi ìtàn bàbá yìí pa. Orúkọ ọkùnrin náà máa jẹ́ Alfonso Taiwo Olúnáìkì. Bàbá yìí, ṣùgbọ́n tí wọ́n mọ̀ sí orúkọ tí mò ń sọ yìí. Ní kété tí a bá wá dárúkọ pé Alájọṣómólú, ẹ ti rò pé àṣà Alájọṣómólú ló ń sọ. Alájọṣómólú ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Màámi, ẹ dúró náà. Ṣé pé ẹni tẹ dárúkọ ẹ̀ ń sìn òun ló jẹ́ Alájọṣómólú? Bẹ́ẹ̀ ni. Orúkọ bàbá yìí gangan òun náà ni Alfonso Taiwo Olúnáìkì. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló mọ bàbá yìí. Ní kété tá a bá sọ pé Alájọṣómólú, gbogbo wọn mọ̀ ọ́n. Bàbá yìí nígbà tí ó wà ní ọmọ ọdún 3, òun ni ó pàdánù bàbá tó bí. Tàbí kí n tiẹ̀ wá mú báyìí wípé àkókò tá a bí bàbá yìí, mọ̀ ṣe ìjọ náà rèé bí àná, ní ọdún 1915. Àsìkò làásìgbò gbáà ni rúkèrúdò wà orílẹ̀ Yorùbá nígbà tí à ń wí yìí. Àsìkò yìí la bí bàbá yìí. A sì bí bàbá yìí ní ìlú tí à ń pè ní Ìṣànwìn. Màámi, níbo gan ni Ìṣànwìn wà? Níbo ni Ìṣànwìn wà? Ìbéèrè gidi ló béèrè wọn. Ìṣànwìn yìí òun la ti ń pè ìlú yìí tẹ́lẹ̀ ká tó máa pè ní Ìṣànyìn. Ìṣànyìn là ń pè ìlú náà báyìí. Ibẹ̀ ni bàbá yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ní ilé ẹ̀kọ́ tí à ń pè ní Emmanuel Primary School ní ìlú Ìṣànyìn. Ibẹ̀ ni bàbá yìí ti bẹ̀rẹ̀.
ilé ẹ̀kọ́ wọn. Ẹ má gbàgbé pé mo sọ pé bàbá rẹ̀ ti kú ńgbò wà lọ́mọ ọdún 3. Ẹ sì mọ̀ pé kọ́mọ tó bẹ̀rẹ̀ iléèwé nígbà náà bọ́n ṣe gbọ́wọ́ sórí rẹ̀ ńgbà ọwọ́ rẹ̀ bá ti ketí nígbà náà ni ó tó bẹ̀rẹ̀. Kó dàbí ayé ìsìn tó ṣe pé kọ́mọ tó jáde lára àyè ẹ̀ báyìí àti fi sílé ìwé. Nǹkan le kókó bàbá yìí, nǹkan le kókó fún láti pé kí obìnrin nìkan kó máa dátọ́ ọmọ. Ó ní àbúrò bàbá rẹ̀ ló bá nawọ́ gan, ó mú lọ ìlú Èkó. Ìlú Èkó yìí náà ló wá wà tó ti bẹ̀rẹ̀ sí ní wọ́n tún mú lọ iléèwé, ìwé tí ó kàkù ní ìlú Ìṣànyìn tí a kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ sí Ìṣàn Oyin. Ìlú Ìṣànyìn yìí ìlú kékeré ni o. Ìlú Ìṣànyìn yìí ó wà lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú Mùṣin. Kí lẹ rí? Ẹni ṣé Mùṣin Èkó? Ó wà lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú Mùṣin. Ó sì tún súnmọ́ tòsí Ìjẹ̀bú Òde. Gbogbo àwọn ìlú tí mò ń dárúkọ yìí ìpínlẹ̀ Ògùn ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àbúrò bàbá rẹ̀ yìí tí a pè ní